kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀ lè mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀ lè mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. àwọn ológun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sẹ́nu sẹ́yàwó ibùgbé àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ fóònù ohun ìní wọn iléeṣẹ́ ológun náà sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀ ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni ẹ máa bá wa ká lọ. iléeṣẹ́ ológun Nàìjíríà tẹ̀ka ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ti pàṣẹ pé kí ìwádìí tó lọ́ọ̀rín bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn pé àwọn òṣìṣẹ́ ológun kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sẹ́nu sẹ́nà lọ yabo ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì Ọ̀ṣun State University èyí ló ń wáyé lẹ́yìn tí gíwá àgbà ilé ẹ̀kọ́ gíga fásitì náà ọ̀jọ̀gbọ́n Clement Adébóyè àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà àtàwọn akẹ́kọ̀ọ́ náà ṣe ìwọ́de ìfi ẹ̀hónú hàn lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì dí òpópónà Òṣogbo sí Ìkìrun ní agbègbè Sásá nílùú Òṣogbo pa. fídíò kan eléyìí tó ti lu orí ẹ̀rọ ayélujára pa lọ́jọ́ Ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún 2026 ó ṣàfihàn ibi tí ọ̀jọ̀gbọ́n Adébóyè tó ṣáájú ìwọ́de náà ti ń bá àwọn akẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ tó sì júwe ìwà tí àwọn ológun hù bíi ohun tó burú jáì tí kò sì yẹ kó máa wáyé láàrin ìlú o. àwọn olùwọ́de náà ń béèrè pé kí iléeṣẹ́ ológun ṣàwárí àwọn tó wá hùwà ibi sáwọn akẹ́kọ̀ọ́ àti pé ẹ̀kọ́ ni àwọn wá kọ́ kì í ṣe fún àwọn ológun láti máa fi ipá bá àwọn akẹ́kọ̀ọ́ obìnrin wa sùn. Adébóyè nínú fídíò náà ní òun ti lọ ṣàbẹ̀wò sí gbogbo àwọn ibùgbé akẹ́kọ̀ọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí àwọn nǹkan tí òun rí kò dùn mọ́ òun nínú rárá. mo lọ káàkiri ibùgbé àwọn akẹ́kọ̀ọ́ ní nǹkan bíi aago 8 àárọ̀ tí mo sì rí bí wọ́n ṣe bà nǹkan jẹ́ omi bọ́ lójú mi pẹ̀lú nǹkan tí mo rí táwọn ológun náà ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ wa pàápàá jùlọ àwọn obìnrin o. ohun tó burú jáì ni kí ológun ní kí àwọn obìnrin kó bọ́ ara wọn sí ìhòhò kí wọ́n sì máa fọwọ́ kàn wọ́n lára lọ́nà àìtọ́. ọ̀kan lára àwọn ológun tó sọ sẹ́nà gbàgbé fìlà rẹ̀ kò sí ẹni tó lè sọ pé wọn kì í ṣe ológun. wọ́n gba fóònù wọ́n gba power bank wọ́n gbowó àti ọ̀pọ̀ àwọn dúkìá míì. ògiri ni wọ́n fò wọnú ọgbà àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n sì ní kí wọ́n wá gba fóònù wọn padà nínú báràkì ológun tó wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa. Adébóyè fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà ti lọ fẹjọ́ wọn sùn ní báràkì o. àwọn ológun eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ó ní iléeṣẹ́ ológun tí àwọn rò pé ó máa dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n tó wá ń ṣe àwọn akẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ tó ní agbára. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pe ká ẹ máa fèrò ń bá ẹ sábàlá àríwísí ẹ ṣeun o bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. ṣe ni pọ́n ṣe ni gbogbo aláyé. ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.